dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Ṣàánú Towatope orí ètò ẹwà àṣà ni ẹwà báyìí láti iléeṣẹ́ Melag Motion Television bẹ́ẹ̀ ni ní báyìí a wà ní àdúgbò Kemta Odùtólú ní Ìtòkú ní Abẹ́òkúta bẹ́ẹ̀ ni iṣẹ́ tí a fẹ́ gbéyẹ̀wò lórí ètò wa òun ni iṣẹ́ àdìrẹ kí ni pàtàkì àdìrẹ ní ilẹ̀ Yorùbá ẹ máa bá wa ká lọ. Àwọn ọmọge ní Kampala ti dé, àwa tá ayé dìbò fún. Àwọn ọmọge ní Kampala ti dé, àwa tí ayé ń fẹ́. Gbogbo aṣọ tó bá funfun, àwa yóò sọ di títún. Ẹ má faṣọ gbà parọ́ mọ́, àwa yóò sọ di títún. Àwọn ọmọge ní Kampala ti yí jákèjádò àgbáyé. Àwọn ọmọge ní Kampala ti dé, àwa tá ayé dìbò fún. Àwọn ọmọge ní Kampala ti dé, àwa tí ayé ń fẹ́. Gbogbo aṣọ tó bá funfun, àwa yóò sọ di títún. Ẹ má faṣọ gbà parọ́ mọ́, àwa yóò sọ di títún. Àwọn ọmọge ní Kampala ti yí jákèjádò àgbáyé. Àwọn ọmọge ní Kampala ti dé, àwa tí ayé ń fẹ́. Gbogbo aṣọ tó bá funfun, àwa yóò sọ di títún. Ẹ má faṣọ gbà parọ́ mọ́, àwa yóò sọ di títún. Àwọn ọmọge ní Kampala ti yí jákèjádò àgbáyé. Ìfẹsọ̀wọ́pọ̀ Oníbàjẹ́ yóò máa dùn ní oríkan. ẹ̀jọ̀ kò ṣẹ́yìn kí ni orúkọ yín máa. Wàsílátù tí a mìíràn. Àdìrẹ jẹ́ nǹkan pàtàkì nílẹ̀ Yorùbá nítorí pé nǹkan àjogúnbá tó jẹ́ nǹkan ìṣẹ̀dálẹ̀ Yorùbá ni. So kò síbi tí gbogbo ìgbìyànjú dé tí àdìrẹ ò jẹ́ ohun yìí ń bẹ̀. Kò síbi tá a fẹ́ dé tó bá ti gbọ́ pé àdìrẹ àpọ́nlé àdìrẹ ó pọ̀ púpọ̀ torí pé nǹkan ìṣẹ̀bálẹ̀ ni. Aṣọ ni là ń pè ládìrẹ torí pé tá a bá ra aṣọ funfun àpáláwó. Ní àdìrẹ Yorùbá a ò làjú ló wọ̀ tí a fi ń sọ dáfín rẹ ní kọ́lọ̀ oríṣiríṣi. Tó bá sọ pé àdìrẹ ìyẹn ni àwọn àdìrẹ ìṣẹ̀báyé bí àdìrẹ dúdú, àdìrẹ ẹlẹ́kọ, àdìrẹ oní machine ìyẹn ni àwọn àdìrẹ dúdú ní ìṣẹ̀bálẹ̀ Yorùbá. Ṣùgbọ́n gba tí ọ̀làjú ti wọ̀ tí ìjọba náà dẹ̀ ti bá wa pọ́n ọlé táwa gan a ní pé àwọn ọ̀làwé ti pọ̀ jù nínú wa so aláṣẹ rẹ ní kọ́lọ̀ oríṣiríṣi tó bá wù wá design oríṣiríṣi la máa ń ṣe. Ó lè dọ̀la ká tún mú design mi ká tún mú wọ̀ nǹkan tí ó bá ṣe wá sí ọpọlọ wa láti ṣe òun la máa ń ṣe. Ó lè dọ̀la nísìnyí kárí nǹkan mi kákọ́ rí nínú pépà kákan wá fi dúró ẹ̀ ká dẹ̀ ṣe ká dẹ̀ gbádẹ́rẹ́ lólórí kó dẹ̀ fún wa ní nǹkan tá a fẹ́. Iṣẹ́ àdìrẹ iṣẹ́ tó ṣe kọ àdèlè kọ tán nítorí pé bíi pé iṣẹ́ tí wọ́n bí èèyàn síbẹ̀ kéèyàn tó ní mi ì tí ì nàgbọ́n yẹn tàbí kí n tuntun kọ́ òun ni iṣẹ́ àdìrẹ. Iṣẹ́ àdìrẹ kó kọ́ lọ́dún mẹ́wàá ó tún ṣe máa padà síbẹ̀ nítorí pé iṣẹ́ ojoojúmọ́ ni. Tó bá wá kọ́ ó tún máa padà torí àwa tá a ṣe jókòó yìí náà a ṣe ń kọ́ a ṣe ń lọ gbẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ yẹn torí pé iṣẹ́ tí a lè kọ́ tán ni. Àwọn ìpèníjà tá à ń kojú nínú àdìrẹ bíi pé ká rẹ aṣọ káṣọ yẹn kó yọwọ́ bóyá ká dá pọ́pọ̀ kó yọ blue mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n a ti mọ̀ pé àsìkò ti tó bí ẹni tí ìyàmọ̀ kò jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ṣe nǹkan sílẹ̀ bí ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan tí ó sì mọ́ tó yẹ pé àwọ̀ wà nǹkan yóò tásìkò láti lọ fún un ní ẹ̀tọ́ ẹ̀ òun la ṣe máa ń ṣe ṣàyàn ọdún fún wọn ní ọdọọdún. Ìdí tí mo fi dìde ni àwọn tí wọ́n ṣe ìṣẹ̀dá àdìrẹ yẹn bíi pé ẹni tó kéèyàn bí ọmọ sáyé kọ́mọ yẹn bá dàgbà tó bá tó stage kan ọmọ yẹn gbọ́dọ̀ lọ máa tu àwọn òbí ẹ̀ pé àbíyá wọn ó nídìí ìrànlọ́wọ́ àwọn òbí ẹ̀ kọ́mọ òbí ẹ̀ kọ́ máa ṣe fún ó ní nǹkan tó máa lọ fi tù wọ́n ìwọ̀n ìyàmọ̀kùnrin yẹn dúró gẹ́gẹ́ bíi ìbẹ́ torí ẹ̀ pé tá a bá ti wá rí àwọn ìpèníjà tá a ti fẹ́ máa rí nù yà ni ó ti tásìkò ká lọ ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe fún àwọn ìyàmọ̀pọ̀ yẹn nítorí pé torí ẹ̀ lọ yẹ pé ọdọọdún a máa ṣọdún fún wọn.
àwọn èèyàn sì kúndùn wọ́n sì nífẹ̀ẹ́ sí. kò síbi tí wọn kì í wọ àdìrẹ lọ, wọ́n ń pòde àdìrẹ. kò sí ní wọ́n lè dọ̀là nísìn kọ́ náà ní ọmọ òde mi ọ̀lẹ́ náà ní di 1000 ọ̀hún ní di 2000. kò síbi tẹ́ fẹ́ dé tí wọn kì í lo àdìrẹ. àdìrẹ gan ó ti borí gbogbo nǹkan. ẹlòmíín ní kó fẹ́ ṣèyàwó ànádìrẹ ló máa lò. kò síbi tẹ́ ti lè rádìrẹ láti lò. àwa ọmọ gan ní Kampala ti dé, àwa tí ayé ń fẹ́. àwa ọmọ gan ní Kampala ti dé, àwa tí ayé ń fẹ́. gbogbo aṣọ tó bá funfun àwa yóò sọ di títún. ẹ má faṣọ gbà parọ́ mọ́, àwa yóò sọ di títún. àwa ọmọ gan ní Kampala ní jákèjádò àgbáyé. ìfẹ́ tó wá pọ̀ oníbàjẹ́ yóò máa dùn ní oníkan. iṣẹ́ àdìrẹ ó ṣẹlẹ̀ ní láti ìlú Ẹ̀gbá nílùú Kemta. Kemta. Àwọn ìlú wo ló tún jẹ́ pé àwọn náà máa ń ṣe iṣẹ́ àdìrẹ yìí? wọ́n ń ṣe ní Òṣogbo, ṣùgbọ́n àwọn tó wà ní Òṣogbo ìlú Kemta yìí náà ló ti mú. àdìrẹ aṣọ ńlá ni, aṣọ alápọ̀nlé ni, ó dẹ̀ hàn kò dẹ̀ tún hàn nítorí pé bàbá ṣe nágbára sí òun làdìrẹ ṣe wà. aṣọ àdìrẹ ó jẹ́ aṣọ àpọ́nlé, kò sí iye tí èèyàn bá mú débẹ̀ láti ra àdìrẹ ló máa rà. aṣọ àdìrẹ ó hàn ṣùgbọ́n aṣọ yìí ni, kò síbi tó máa wọ àdìrẹ dé tí wọn ò ní pọ́n ẹ lé. So kò sí bó ṣe fẹ́ ṣe àdìrẹ, iye tó bá wùn ẹ́ tó bá nágbára ló máa ní. àdìrẹ bẹ̀rẹ̀ ó hàn jù, ó bẹ̀rẹ̀ látòrí 4000 naira lọ sókè bẹ́ẹ̀, bó bá ṣe fẹ́ sí ló ṣe máa bá dìrẹ. n tó fún mi ní ìwúrí pọ̀ o, nítorí pé inú àdìrẹ mo kọ́lé, mo bímọ sínú ẹ̀, mo náyọ̀, mo ní dùnnú, gbogbo ìgbà lọ́kàn mi ń balẹ̀. àdìrẹ ó jẹ́ ohun ìfọkànbalẹ̀ fún mi, ohun tí mo ṣe ṣèdúró sínú àdìrẹ. ọkọ mi nífẹ̀ẹ́ sí torí pé ọkọ mi náà bá mi bẹ̀. ohun tá a lè fi àdìrẹ dá lára pọ̀, a lè mú polo ká yí padà, kò bá jẹ́ white kò bá jẹ́ colored, kó jẹ́ ní kọlọ̀ tó jẹ́ tó bá fi lè mú débi àdìrẹ a máa rí àtúnṣe sínú. ká kí àwọn ìjọba náà, àwọn náà àtàwọn ọba, wọ́n bá wa pọ́n àdìrẹ lé, wọ́n bá wa ṣe láyẹyẹ, tó gbogbo tó bá ti fẹ́ ṣe nǹkan ṣèbálẹ̀ àdìrẹ náà ló níbẹ̀. ìjọba ń gbìyànjú, wọn lè tẹ́ wa lọ́rùn tán nítorí pé iṣẹ́ àdìrẹ iṣẹ́ tó nágbára ni. wọ́n gbìyànjú, wọ́n fún wa ní bọ́ọ̀, wọ́n ràn wá lọ́wọ́, kò sí ohun tí àwọn ìjọba ò ṣe fún wa, ṣùgbọ́n ohun nìkan náà lè fún wa nítorí pé àwọn náà dìde ibi kan fún wa ní nǹkan tẹ́pọ̀ ká máa fi gbé aṣọ anírọ́ ohun Ọlọ́run la nídìí nínú àdìrẹ. àwọn ìjọba wọ́n bá wa kún àdìrẹ lé, pàápàá àwọn ọba, torí kò síbi tí wọ́n fẹ́ ṣe ohun ìṣẹ̀bálẹ̀ àdìrẹ náà máa ń lò níbẹ̀. ohun tí àwọn ìjọba dẹ̀ ṣe fún wa, àwọn ìjọba wọ́n bá wa kọ́ aṣẹ́rù tó wà ní ọjọ́ òní, wọ́n tún padà wá sílùú Kemta, wọ́n tún wá sọ ṣọ́ọ̀bù àwọn ọ̀ṣọ́ wọ́n tún sọ di ìgbàlódé fún wa. gbogbo iṣẹ́ tí a bá ṣe nínú ìlú Kemta àwọn ìjọba ló ń bá wa tà. kò sí bí ẹ ṣe fẹ́ dé inú ọjà àdìrẹ tí kò ní wùn yín, tẹ́ bá rí ó máa wùn yín láti rà. ìmọ̀ràn mi fún wọn ni pé iṣẹ́ àdìrẹ kò ń ṣe ohun téèyàn ò lè kọ́, iṣẹ́ tó fini lọ́kàn balẹ̀ ni.
iṣẹ́ tó ń lani ni, iṣẹ́ tó ń gbani ni, iṣẹ́ téèyàn dẹ̀ ń sáàdì ni. Àmọ̀ràn mi fún wọn ni pé kán wá kọ́ àdìrẹ, kán má bẹ̀rù kò ń ṣiṣẹ́ tán lè sá fún. Àwọn ọmọ tó ń lọ léèwé wọ́n lè wà kọ́, ẹni tí kàwé tán ó lè wà kọ́, ẹni tó jẹ́ àgbàlagbà gan kọ́, nítorí pàwọ́ tá a ṣe wà lórí ìjókòó ni a ṣe ń kọ́ ni a ṣe ń tẹ̀síwájú. So iṣẹ́ àdìrẹ ó wà fún wọn láti wá kọ́. Wọ́n máa ń kó àwọn ọmọ wa, àwọn àti pàápàá gan àwọn ọmọ yunifásitì, kò sí ọmọ tán kì í débí láti wá wo bí bá ṣe ń ṣe àdìrẹ. Orúkọ mi ni Akóredé Yusuf. Iṣẹ́ àdìrẹ jẹ́ iṣẹ́ àwọn bàbá ńlá, àwọn ìyá ńlá wa nílẹ̀ Yorùbá. Iṣẹ́ àdìrẹ jẹ́. Èmi tí mo ṣe jókòó yìí, mo bá iṣẹ́ àdìrẹ lọ́wọ́ àwọn bàbá, àwọn ìyá wa ni. Ṣùgbọ́n àwọn tó wá láti ọ̀nà jíjìn bí ilẹ̀ Haúsá, bí ilẹ̀ Yíbò, wọ́n wá ń kọ́ ní ọ̀dọ̀ wa ń bí ní ilẹ̀ Yorùbá. Wọ́n wá ń kọ́ ní ọ̀dọ̀ wa ń bí, wọ́n dẹ̀ lọ establish iṣẹ́ yẹn sí ọ̀dọ̀ wọn. Iṣẹ́ tí èèyàn lè kọ́ ni, ẹni tó bá fẹ́ kọ́ tó fẹ́ mọ̀ dáradára, á kọ́ fún ọdún mẹ́ta. Láàárín ọdún mẹ́ta, ó gbọ́dọ̀ ti di ọ̀gá, ó gbọ́dọ̀ ti mọ̀ dáadáa, díjúdíjú, ó gbọ́dọ̀ ti mọ̀ dáadáa. A ní àdìrẹ ẹlẹ́kọ, a ní batik, a ní printing, a dẹ̀ ní àdìrẹ onídídì tá a pè ní tie and dye. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ṣe ń wọ̀ dáadáa nílẹ̀ wa ń bí àti lókè òkun. Àwọn èèyàn púpọ̀ ló ń rà tó sì ń wọ̀. Gbogbo bí wọ́n ṣe ń wọ̀ níbí wọ́n patronize wa dáadáa, wọ́n wá rà lọ́wọ́ wa ń bí. Ṣé a dẹ̀ ń rí i pé à ń rí tà. Àfọjọ́ kan má ṣe, àfọjọ́ kan má tà á. Ojoojúmọ́ ni new customer máa ń wọlé, tá a dẹ̀ ń tà fún wọn. Ìpèníjà tá à ń dojúkọ nídìí iṣẹ́ yìí kò ju kán gbéṣẹ́ fún wa, kán ní ká lọ máa fi owó ara wa ṣe, ká wá ṣe dé stage kan kán má wà mọ́. Àwọn ìpèníjà tó wà níbẹ̀ nìyẹn. Lájorí ìpèníjà tó wà nínú iṣẹ́ yìí kò ju owó lọ. Owó ni ìpèníjà yìí. Ó ní àsìkò tó máa ń dùn mọ́ wa nú ní ṣíṣe, ó ní àsìkò ẹ̀rùn. Nítorí pé tá a bá rẹṣọ látàárọ̀ tó wọn fi tágo mẹ́wàá, a máa fẹ́ kóòrùn yọ kó bá wa gbẹ́ kíákíá, ká bá lè sá, ká bá lè gbẹ́. Ṣùgbọ́n tó bá di àsìkò òjò, a máa wojú ọjọ́. Kì í ṣe pé iṣẹ́ wa ò ní jáde lásìkò òjò, bọ́ àsìkò òjò ó jẹ́ àsìkò tí wẹ́dà máa ń tutù. Yẹ pé tá a bá parí iṣẹ́, a kì í rí sá, òjò ló máa ṣe wíníwíní. Bó ṣe jẹ́ nìyẹn. Àwọn tó nífẹ̀ẹ́ sí àdìrẹ tó ń bá wa gbé lárugẹ, gbogbo Nàìjíríà ló nífẹ̀ẹ́ sí àdìrẹ. Bí àpẹẹrẹ, àwọn Haúsá tẹ̀ ń wò yẹn, àwọn Haúsá nífẹ̀ẹ́ àdìrẹ débi pé tá a bá gbé aṣọ lọ sí ilẹ̀ Haúsá pa fẹ́ lọ tà á, pé báyìí prógrámù kan yọ ńbẹ̀, the way tí Haúsá ṣe máa ń turn up sí àdìrẹ ní rírà kò kéré. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Yíbò náà, tá a bá gbé ọjà lọ sílẹ̀ Yíbò pa ń lọ tà á, the way táwọn ọmọ Yíbò náà fi máa ń turn up sí àdìrẹ rírà kò ń ṣe kékeré. Ó túmọ̀ sí pé gbogbo ilẹ̀ Nàìjíríà pátápátá àti Áfíríkà lápapọ̀ ló nífẹ̀ẹ́ sí àdìrẹ. Ìrànlọ́wọ́ tá a nílò lọ́dọ̀ ìjọba òun ni empowerment owó, àti kó tún dúró tì wá, kó máa mọ́nítọ̀ iṣẹ́ wa bí ò ṣe ní di iṣẹ́kíṣẹ́. Kí ni ìtumọ̀ iṣẹ́kíṣẹ́ tí mo mean? Ó ní pé oríṣiríṣi aṣọ ní nylon ní China ń ṣe tí wọ́n ń kó wá fún wa. Gbogbo àdá àwọn tí ò máa sọ pé àdìrẹ ni
àdìrẹ ni ṣùgbọ́n àdìrẹ tiwantiwa òun ò kí ń bó kò dẹ̀ kí ń móoru múyàn ṣòye ó máa ń wà bẹ́ẹ̀ ni bọ́ empowerment owó ni ìjọba lè fi ràn wá lọ́wọ́ láti tẹ̀síwájú nínú iṣẹ́ tá à ń ṣe torí kì í ṣe Abẹ́òkúta nìkan ṣo ni àdìrẹ wà nílẹ̀ Yorùbá àdìrẹ jẹ́ iṣẹ́ àwọn bàbá ńlá wa látọjọ́ tó ti pẹ́. Èròjà táwọn nílò náà ni aṣọ ni kókó torí nílẹ̀ Nàìjíríà lónìí kò síbi tá a ti ń gbin òwú tá a fi ń ṣe aṣọ òwú dẹ̀ ni iṣẹ́ aṣọ olówú là ń ṣe kì í ṣe aṣọ nylon ìpèníjà tá a ní jùlọ òun ni pé a rí aṣọ gidi mọ́ gbogbo nǹkan ló wọ́n kò sí aṣọ gidi mọ́ gbogbo nǹkan ló wọ́n. àwọn ibi tẹ́ ti lè rí àdìrẹ rà òun ni Abẹ́òkúta Ìtòkú nígbà tí ìjọba kan dé wọ́n ràn wá lọ́wọ́ inú agboolé la ti máa ń ta àwọn Kampala yìí tẹ́lẹ̀ débi pé ìdí aró la tẹ̀ tí ń ta lọ́pọ̀lọpọ̀ ọgbà láyé àtijọ́ ṣùgbọ́n ìgbà táwọn ìjọba kan dé wọ́n wò pé ibi tá a wà yẹn lókà wọ́n wá bá a kọ́ wọn ṣọ́ọ̀bù gbàlódé àwọn ṣọ́ọ̀bù gbàlódé tó bá wa kọ́ yìí ó tún mú kí iṣẹ́ wa gbòòrò sí bẹ́ẹ̀ ni wọ́n tún kọ́ míì fún wa ní Aṣérò ṣòye ìjọba kan náà ló tún ṣe yẹn náà ó mú kí iṣẹ́ wa gbòòrò sí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ìjọba tó bá wa ṣàwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ìrànlọ́wọ́ tá à ń fẹ́ látọ̀dọ̀ ìjọba òun ni owó láti fi tẹ̀síwájú iṣẹ́ wa láti lè mú kí iṣẹ́ wa tẹ̀síwájú kó lè dé great débi pé kò ní máa jẹ́ aṣọ ní nylon làwọn China máa fi kó wa ní omi ọbẹ̀ níbí nígbà tó ti rí pé kò sáṣọ mọ́ wọn ò lè ṣe aṣọ wa mọ́ wọn wá kúkú ń ṣe aṣọ nylon aṣọ ní nylon yìí dẹ̀ ní ó móoru ṣe ó ń cause another injury lágọ̀ọ́ ara ṣe ìdí nìyí ta fi ń bẹ ìjọba tá à ń rọ ìjọba kó ràn wá lọ́wọ́ lórí iṣẹ́ tá à ń ṣe l'Abẹ́òkúta yìí tó jẹ́ iṣẹ́ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Kampala ó pé oríṣi méjì a ní ayédèrú Kampala a dẹ̀ ní Kampala tiwantiwa tá à ń ṣe ní Abẹ́òkúta ń bí ṣe rí ayédèrú Kampala yìí ní Chinese ń ṣe lọ́n ṣe láti China wá fún wa débi pé tẹ́ ẹ bá fọwọ́ kàn yín náà rí i pé wọ́n á máa dún parapara bíi nylon ṣe ó máa ń mú ooru ó dẹ̀ máa ń kọ̀ sí àìsàn lágọ̀ọ́ ara ènìyàn bọ̀ nítorí pé owó ẹ̀ kéré kò jẹ́ káwọn èèyàn kọ́kọ́ bí ara sí Kampala original tá à ń ṣe wọ́n ń wò pé torí owó yẹn kéré sí owó eléyìí bọ̀ kí ìjọba bá ràn wá lọ́wọ́ à á lè máa tẹ̀síwájú púpọ̀ jùlọ iṣẹ́ àwọn bàbá ńlá wa ò ní lè parun. àmọ̀ràn mi fún àwọn tó wà nílé tíṣẹ́ yìí wù tó fẹ́ ṣe tí wọ́n mọ ọ̀nà àbáyọ tó lè gbà ṣe kò ju pé kó súnmọ́ wọn tó ń ṣe kó gbàmọ̀ràn lọ́wọ́ wọn báwọn náà ṣe lè kọ́ iye years tí wọ́n lè lò kó tó mọ̀ tó gbogbo àwọn iṣẹ́ yẹn tó wà nínú Kampala ó forí sọra wọn ni bá ṣe ní Kampala ẹlẹ́kọ̀ọ́ bá ṣe ní bàtíkì bá ṣe ní tie and dye bẹ́ẹ̀ náà la ní alábẹ́rẹ́ bẹ́ẹ̀ náà la tún ní machine ṣe gbogbo àwọn iṣẹ́ yìí ó forí sọ sí ọ̀nà kan ni bọ̀ tíyàn bá fẹ́ kọ́ láàrin ọdún mẹ́ta o gbọ́dọ̀ mọ àlùdí àpàdé ẹ̀ dáadáa kò sí nǹkan tó gbọ́dọ̀ fi rú ẹ lójúnú ẹ̀ mọ́ kò sí irú aṣọ tá a lè fi ṣe Kampala tó bá ti jẹ́ aṣọ tó jẹ́ cotton ni tí ò dẹ̀ ń ṣe cotton tó le tó dàbí jeans kò sí bá jẹ́ jeans náà a lè fi ṣe Kampala ṣùgbọ́n ṣẹ́mọ̀ nílẹ̀ Yorùbá wọ́n máa sá fún jeans bí àpẹẹrẹ irú eléyìí ń sìn tọmọdé leléyìí tó jẹ́ printing leléyìí
a ní oríṣiríṣi ẹ̀ ìtó jẹ́ bàtíkì ẹ̀ wà eléyìí printing lélẹ́yìí irúfẹ́ míì náà tún lélẹ́yìí tó jẹ́ àdìrẹ eléyìí àdìrẹ printing lélẹ́yìí printing with àdìrẹ ní eléyìí jẹ́ tọmọkùnrin kékeré lélẹ́yìí bí ibẹ̀ ṣe ń wò ó irú àwọn aṣọ tá a fi ń ṣe àwọn ni a ṣe yìí òun là ń ká lọ́wọ́ yìí òun la fi ń ṣàwọn irúfẹ́ àwọn eléyìí ṣe a máa ń fi ṣòkòtò sí tọmọdé ọkùnrin ìmí ìsìlélẹ̀ yìí tó jẹ́ printing Kampala náà ni ṣe oríṣiríṣi ni kì í ṣe ẹ̀yà kan àwọn new design ní gbogbo àwọn eléyìí jẹ́ lọ́jà ní ayé àwọn baba ńlá wa wọn kì í ṣerú àwọn eléyìí nígbà tí ojú lajú tí ọ̀làjú wọnú iṣẹ́ yìí la mú gbogbo eléyìí mọ́ ó lójú àwọn tó ń ṣerú eléyìí lọ́jà new design ni wọ́n a ṣẹ̀ṣẹ̀ ń ṣe sọ́jà ni. àwọn eléyìí printing design làwọn eléyìí lóríṣiríṣi ni àwọn iṣẹ́ tá ń ṣe àti bùbá àti ṣòkòtò ẹ̀ wà gáwọn ẹ̀ wà short gown ẹ̀ wà tọmọdé wà àti àgbàlagbà wà ṣe bá ṣe ń ṣe bá ṣe fi ń ṣiṣẹ́ ẹ bá rí pé oríṣiríṣi colored ni à ń lò tá a fi ṣe kì í ṣe color kan ṣe oríṣiríṣi colored ni kò jẹ́ bó ṣe jẹ́. orúkọ mi ni Aribido Abiodun tí gbogbo èèyàn mọ̀ sí Aribido hush puppy. Ara tí a lè fi àdìrẹ dá ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àkọ́kọ́ bẹ̀ ni pé a ní láti mọ nǹkan tó ń jẹ́ àdìrẹ gangan. Ìtumọ̀ àdìrẹ ó túmọ̀ sí pé èdè Yorùbá kan ni adì ààrẹ tí wọ́n wá dà papọ̀ tó di àdìrẹ. A lè fi àdìrẹ wá pọ̀ oríṣiríṣi. Àdìrẹ oní bàtíkì wà, a ní àdìrẹ eléso ó wà, a ní àdìrẹ oní crack táwọn èèyàn mọ̀ sí salad ó wà. Àdìrẹ pé oríṣiríṣi kò wá sí ohun tá a lè fi àdìrẹ dá ní ara. Ẹ ṣé púpọ̀. Ohun tó ṣẹlẹ̀ ni wípé aṣọ tí a lè fi ṣe àdìrẹ Guinea ni a máa ń lò, Guinea brocade òun ni a máa ń lò fi ṣe àdìrẹ. Àmọ́ ní ojú tá a wà ń sìn Guinea yẹn ó ti wá elevate price ẹ̀ ti lọ òkè làwọn ìyá wa àti àwọn bàbá wa ṣe wípé ká máa lo téèrù ká máa fi ṣe. Àwọn tó sì ń lo Guinea náà wà o, àwọn ìpẹ̀rú dẹ̀ wà, àwọn fake Kampala tí wọ́n ń ṣe jáde ní àsìkò yìí. Ẹ mọ̀ kí mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní Kampala àdìrẹ ó pé oríṣiríṣi mo ní bàtíkì wa àwọn ní bàtíkì yẹn Guinea la fi ń ṣe òun ló ń pè ní candle design candle la máa fi ṣe a máa kọ́kọ́ make sure pé a tẹ̀ sórí table a máa fi candle yẹn yà foam la máa fi gbẹ́ pẹ́ńsù a máa yà tí a bá yà tán a máa sọ kọ́lọ̀ tá a fẹ́ rẹ́ tá a bá ti wá rẹ́ ní kọ́lọ̀ tá a fẹ́ rẹ́ tán a ṣe máa gbómi kaná àwa bò tá a bá ti wá bò a bring design tí a fẹ́ gangan jáde síta. And tá a bá fẹ́ ṣe àwọn tie and dye which is crack tí mo sọ fún yín the other time crack yẹn a lè fi shirt ṣe a lè fi ọ̀pá márùn náà ṣe irú ẹ̀ ní eléyìí irú shirt yìí this is crack as you can see mo lè fi shirt dára mo lè fi ṣe àwọn nǹkan mi lóríṣiríṣi a lè lo polo a lè lo Guinea a lè lo tewu sí tá a lè lo tá a lè fi gbẹ́ àdìrẹ síta ó depend lórí ẹni tó fẹ́ gbẹ́ bó ṣe mọ̀ gbẹ́ sí. Lórí kíkọ́ tẹ̀ sọ yẹn iṣẹ́ téèyàn lè kọ́ ni láti iṣẹ́ àdìrẹ gẹ́gẹ́ bí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n bí èmi síbẹ̀ ni iṣẹ́ àwọn ìyá tèmi ni tí mo bá ń bẹ̀. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé
ohun tó wá ṣẹlẹ̀ ni wípé kò ṣe pé a lè kọyàn ládìrẹ àmọ́ àwọn tí wọ́n ń wá láti ìta tó wọ́n á ń kọ tí ò ń ṣọmọ onílùú tí ò ń ṣọmọ aládìrẹ gangan tí wọ́n bá ti kọ́ tán wọ́n á wá lọ ọ̀tá wọ́n á máa ṣe ayédèrú ẹ̀ wọ́n ò ní ṣe ògidì Kampala àdìrẹ yẹn gangan òun ló wá mú dọ́dọ̀ àwọn China débi pé àwọn náà ti wá ń ṣe àwọn Kampala kan sí ẹ máa rí àwọn yẹn ń ta 225 3000 ló ń tà débi pé ẹ̀rí light náà ní lọ́wọ́ wọn ò fi arú gangan rẹ machine ni wọ́n fi gbé kalẹ̀ ohun tàbí sọ pé lẹ́nìí a lè kọ́yàn ní iṣẹ́ Kampala iṣẹ́ àdìrẹ mọ́ nìyẹn. Kò sí nǹkan tó bá dì ń bẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín fẹ́ni tó bá fẹ́ kọ́ ó lè kọ́ tó dẹ̀ máa yé dáadáa ní yékéyéké páládà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tí a bá ní ká wo eléyìí ni crack tí mo sọ lẹ́ẹ̀kan which is salad làwọn èèyàn máa ń pè eléyìí ni mo fi gbé ní batik tí a bá ní ká wo dáadáa ẹ rí pé eléyìí àtẹlẹ ìkọ̀kan náà ní méjèèjì bọ̀ aró tí a fi sí méjèèjì ló yàtọ̀ eléyìí a fi orange àti red la fi ṣe a dẹ̀ fi green àti orange ṣe eléyìí wà ní batik tọ́lábẹ́lá tí mo sọ fún yín tá a máa ń fi candle ṣe àwọn shirt tops tí mo sọ fún yín pa lè fi ṣe bí àwọn eléyìí àwọn shirt rẹ̀ àwọn shirt rẹ̀ oríṣiríṣi design la lè fi shirt ṣe gẹ́gẹ́ bí àwọn ilé. Okay. Irú ilé crack ni àwọn ilé náà àwọn ilé spiral la máa ń pè. Ara tí a lè fi àdìrẹ dá lára ó pọ̀ lóríṣiríṣi àmọ̀kẹ́ni tó kọ ó yàtọ̀ sẹ́ni tí wọ́n bí sí ìdí ẹ̀ àwa kọ́ a sì bá ń lé ní lọ́wọ́ àwọn ìyá wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan àwọn ilé ní batik ṣe rí aṣọ yìí tí mo mú dání tẹ́ ẹ bá di aṣọ yìí mú dáadáa ṣe rí pé aṣọ gangan ni ẹ di aṣọ yìí mú nylon lélẹ̀ àwọn ti Chinese lélẹ̀ ayédèrú lélẹ̀ ògidì aṣọ gangan lélẹ̀ ṣe rí yàtọ̀ ẹ̀ eléyìí ló fẹ́ fi ba iṣẹ́ Kampala wa jẹ́. So kí wàá ló dé tẹ̀ fi ń ta àwọn ilé. Ohun tó ṣẹlẹ̀ ní pé tó fi wà ní orí igbá wa ní pé kí a lè máa fi wọn àwọn customers pé yes aṣọ eléyìí ó yàtọ̀ sí eléyìí o gẹ́gẹ́ bí mo sọ fún yín tó wá aṣọ ọwọ́ mi ẹ rí pé nylon ni aṣọ gangan lélẹ̀ this is cotton lélẹ̀ gbogbo àwọn aṣọ tí mo yẹ aṣọ gangan ni tí ẹ ti rí lọ́wọ́ gangan pé cotton òun lélẹ̀ nylon ìyàtọ̀ tó wà ní gẹ́gẹ́ bí wọ́n sọ lẹ́kùn eléyìí ní batik ta fi candle ṣe àwọn ní batik yẹn wọ́n ní àwọn ilé délẹ̀ lóríṣiríṣi aláwọn ilé náà batik náà ni àwọn ilé táyà dáadáa àwọn ilé àwọn ilé lè ní àwọn crack lóríṣiríṣi bákan náà crack ní àwọn ilé ṣe rí pé aṣọ gbogbo ni àwọn ilé bẹ́ẹ̀ sì ni wọ́n máa rí àwọn ilé tó jẹ́ aláró méjì aláró mẹ́ta lóríṣiríṣi tó wà tí ẹ ti rí aṣọ lọ́wọ́ ẹ rí pé ó yàtọ̀ sí nǹkan tí àwọn ilẹ̀ wa kún fún wàrà àti oyin mo lérò wípé ẹ ti gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn wa ní sọ lórí ọ̀rọ̀ àdìrẹ iṣẹ́ àdìrẹ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àwọn pàtàkì ilẹ̀ wa
tí à ń mú wá fún yín lórí ètò yìí mo lérò wípé ẹ̀ ń jẹ gbádùn ẹ̀. Bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sí orí YouTube channel wa Melag Motion Television kí ẹ sì tẹ̀lé wa lórí ẹ̀rọ Facebook, Twitter àti Instagram @Melag Motion Television. My name is Moji Afolayan Olayiwola. You can subscribe to Melag TV. It comprises of music, news, and movies. Check it out.